Mọ̀dínátù Mrs. Balógun. Nǹkan tí mo fẹ́ ká ṣe gbogbo àwa ọlọ́jà àtàwọn ọmọ ìlú Òṣòdì pátápátá ẹ dìbò fún Jagaban, ẹ jẹ́ kó wọlé ọmọ olódòdẹ, ẹ jẹ́ kó wọlé àti sanwó Èkó, sanwó gbogbo everything, ẹ jẹ́ kó wọlé. Tó bá wọ ẹ wo gbogbo nǹkan tó ṣe fún wa, ẹ rí pé nǹkan dáadáa ló ṣe fún wa, ẹ jẹ́ kó wọlé. Tó bá wọlé wọ́n tún máa ṣe jù yẹn lọ fún wa. Ẹ wo ìgbà tí Jagaban tó ṣe gọ́fúnà fún wa, àmọ́ nǹkan táwọn ọmọ Òṣòdì àmọ́ nǹkan táwọn chief so tó wá dẹ̀ tún wá wọlé fún president, a mọ̀ pé ó tún máa tún Nàìjíríà ṣe fún wa dáadáa. Ìtọ́jú láyé sọ pé ẹ má ṣe báwọn jà o, ìbò ni ẹ dì o, ẹ má ṣe báwọn jà o, ìbò ni ẹ dì o, àwọn tí wọ́n ti bàjẹ́ o, kò ní kó ná mọ́ tiwa, ẹ má ṣe báwọn jà o, ìbò ni ẹ dì o. Lórúkọ Musiliu Akínsànyà Àyìndé Olúọmọ worldwide ọba tó ń bọ̀ lọ́nà. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless.